ọba olórílẹ̀ torílẹ̀ Ifọ̀ nípínlẹ̀ Ògùn ọba Sẹ̀míù Ògúnjọbí ẹ kú iṣẹ́ o, iṣẹ́ lẹ ṣe, ìbà forí adé. ohun tẹ́ ẹ ṣe fún bàbá àgbàlagbà tẹ́ ẹ gbá létí lóríta mẹ́ta ó ṣe ni ní kàyéfì. wọ́n ní wọ́n ń pẹ́kọ́ Chief Àrẹọlá Abraham bàbá àgbàlagbà ẹni ẹ̀tàléláàádọ́rin ọdún 73 years tẹ́ ẹ gbá létí ó ti ṣàlàyé pẹ́yìn ni ẹ̀yin lẹ gbá òun létí lóríta mẹ́ta nínú fọ́nrán fídíò tọmọ Nàìjíríà ń pín káàkiri lórí social media jákèjádò. ọba Abdul Sẹ̀míù Adéwálé Ògúnjọbí Arọ́lágbadé defense ṣó yẹ kó rí báwọn. ẹ sọ pé bọ́bá lè kú kó kú pé ẹ sìnkú rẹ̀ èèyàn kankan ò ní gbọ́. tẹ́ ẹ ní ẹ̀yin lẹ lọ́lọ́pàá Nàìjíríà kò sóhun tẹ́nì kankan lè ṣe. ìgbà tí mo gbọ́ mo ní láhìlá ní kí ẹ mọ́ sá mo bẹ̀rẹ̀ sí ní kọminú pé dájúdájú àwọn ìṣẹ̀lẹ̀ bí eléyìí yóò ti mọ̀ ṣẹlẹ̀ fọ́jọ́ pípẹ́. ọ̀pọ̀lọpọ̀ lọ́ba ó ti fìyà jẹ tí ọ̀sẹ́ nìkankan tó lè gbin nínú wọn. ààrẹ ni káwọn ìránṣẹ́ kábíyèsí ó ti lù lálùkù dórógbó ọwọ́ akẹnitọ́láyà tí ó sọ̀rọ̀. ọpẹ́lọpẹ́ Ọlọ́run tó ń fagbára social media hàn wá lọ́wọ́lọ́wọ́. Mr. Àrẹọlá ìbádìyà yìí gbé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní ìyà ìbá sì ti jẹ àti ìyàwó àtàwọn ọmọ Mr. Àrẹọlá tọ́ba ń gbé ṣépè níwọ̀n ìbá ti padà wá jìyà. ìjọba ìpínlẹ̀ Ògùn ọ̀rọ̀ rẹ̀ o gọ́vnà Dàpọ̀ Abíọ́dún gómìnà ìpínlẹ̀ Ògùn ohun tẹ́ ẹ ṣe lórí ọ̀rọ̀ yìí là ń retí. Nigerian Police Force ọba Ifọ̀ ó ti lóun lòún níyín kí lẹ rí sọ sí. ọ̀gá wa Múyìwá Adéjọbí ẹ fún wa lésì lórí ẹ̀. nínú ìbẹ̀rùbojo ni Mr. Àrẹọlá wà báyìí o. ikú ò gbọdọ̀ pa Nigerian Police Force ẹ bá wa dóòlà ẹ̀mí rẹ̀ kó tó di pé ó bọ́ sórí. ikú ò gbọdọ̀ pa bàbá oníbàbá torí wọ́n ti ní bó bá kú wọn ò gbé sí èèyàn kankan ò sì ní mọ̀. ẹ ti ẹ̀dùn ná tó bá ṣe fáráàlú ló gbani létí tí wọ́n kẹ́jọ́ lọ bọ́ba láàfin irú ẹjọ́ wo ni kábíyèsí ìbá dá. ẹ fọ̀rọ̀ rọra wò ká lè mọ bó ti rí lára ẹni. ìwà tẹ́ ẹ hù ó burú púpọ̀ kò bójúmu rárá lójú ọmọ Nàìjíríà. ṣé bí Wàsíù lẹ́ni ẹ fi jẹ baálẹ̀ ìgbà àárín ẹ̀yìn àti Wàsíù ògún mọ́ kí ni wá dé tẹ́ ọ̀rọ̀ lóye pé kó máa lọ. ó ṣe wá já wọn tí wọ́n ṣe ti Wàsíù lẹ́ ń dá sẹ̀ríà fún ní pópó tẹ́ ẹlẹ́pẹ́ ni ẹlẹ́ni àkúkú lè sọ bóyá àti ráwọ èèyàn tí wọ́n ti fẹ̀mí wọn bò mọ́lẹ̀. èmi ò wá láti wá yẹpẹrẹ ọba àmọ́ ìwà tó bá hù ni mo fẹ́ pàkíyèsí àwọn ọmọ ẹ̀dá sí pé báyé bá ń yẹni níwọ̀n ní ká mọ́ ọ ṣe. gbogbo ẹni tó lò ní nínú àwa ẹ̀dá ká mọ́ rántí báwọn ẹni ànádà. olúọba ní ìfinisípò ó tún lè gbà á lọ́wọ́ ẹni. olúọba tí ń finisípò ó tún lè gbà á lọ́jọ́kọ́jọ́. bọ́ba ayé kan òkú a kì í fòmí jẹ irọ́ lásán ni. ẹ lọ bèrè lọ́wọ́ Sultan níjọ̀hún àná ní Sókótó lọ́dún tí wọ́n yọ kúrò nípò. ká finisípò ká mọ̀ sípò ọ̀hún lò fún lọ́ba lọ́rùn ọ̀fẹ́. gbogbo alágbára tó bá ń pera rẹ̀ ní nǹkan pàtàkì láyé kọ̀ọ̀nà Ọlọ́run ọba níṣẹ́jú kan ṣoṣo tí ó fi yẹpẹrẹ wọn. gbogbo ajúnilọ tí ń fọwọ́ ọlá gbọ́mọ ẹlòmíì lójú pọ́pẹ́ títí ẹ padà wá jìyà. ìjọba ìpínlẹ̀ Ògùn à ń retí yín o. Mr. Àrẹọlá ò gbọ́dọ̀ jìyà gbé ìdájọ́ òdodo là ń béèrè. gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà rere ẹ kú dédé àsìkò yìí ẹ kú bójú ọjọ́ ṣe rí. ẹ gbọ́ fọ́nrán kan tó ń lọ lórí amóhùnmáwòrán eléyìí tẹ́ ẹ wò kọjá lọ ń sìn. ọ̀rọ̀ nípa ọba Ifọ̀ ọba orílẹ̀ Ifọ̀ ọba Sẹ̀míù Adéògún tó ṣe agbára lò. ẹ rántí wípé ẹni tọ́lọ́run ò tí ì lè mú kò ì da kò sì ní da láéláé. gbogbo ẹ̀yin lọ́balọ́ba gbogbo ilẹ̀ Yorùbá ẹ yéé ṣìwàwù. tí ẹ bá rántí ìtàn Gáà ẹ ń láti ṣe dáadáa. arọ ni wọn náà olólógùn jù ṣe mọ̀ kó jáde láyé. Tágílí tí ò bá kú ẹnìkan kan ò ní fàwọ̀ ẹ̀ sí gbẹ̀dú. gbogbo ẹ alágbára pátápátá ikú ló máa já ẹni tàn mọ́. ọba Sẹ̀míù Adéògún olórí ilé Ifọ̀ ọba Ifọ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀. ẹ wo bàbá tẹ́ ẹ dádọ̀bálẹ̀ ní age of 73 years
tí ẹ ṣí fìlà lórí bàbá yẹn, àwọn tọ́ọ̀gì tẹ́ ẹ tún kó lẹ́yìn wọ́n tún gbá etí bàbá yẹn, ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Tó bá tiẹ̀ jẹ́ wípé bàbá yìí jẹ́ ìkan nínú àwọn òjòyè yìí tẹ́lẹ̀ tí ò ṣe mọ́, kò sí ní tó làjà ń bẹ́ẹ̀. Ẹ wá ń ṣe agbára lò, ẹ wá tún wá fẹ́ fọ́ gbogbo ẹ̀ lójú. Ẹni gbogbo ọ̀gá ọlọ́pàá pátápátá ìkáwọ́ yín ló wà. Tẹ́ ẹ bá pa bàbá yẹn, tẹ́ ẹ bá jù ú nù, mélòó irú ẹ̀. Bàbá wa Ẹgbẹ́tókun, Inspector General Police of Nigeria, ẹ dá ẹjọ́ yìí, ẹ ṣèrántí pé gbogbo ẹ̀yin adájọ́ pátápátá, ẹ rántí pé ọjọ́ kan ń bọ̀ tán máa dájọ́ tí náà lọ́jọ́ gbéde àlìkìámọ̀. Ẹ jẹ́ kí ọba Sẹ̀míù Adéògún, ẹ jẹ́ kó mọ̀ wípé ìdájọ́ òdodo ń bẹ. Mo ti gbọ́ ń sìn wípé ó ti ń lọ fi aṣọ péńpé roko ọba ní Ìlàró prison, Ìlàró ẹgbà ẹ̀wọ̀n. Ẹ jẹ́ kó darapọ̀ mọ́ ẹlẹ́wọ̀n. Àsìkò tọ́lọ́run ló máa lò lórí àpèrè, àsìkò yẹn nìyẹn. Gbogbo ohun tó ti ṣe tí ò dáa níkọ̀kọ̀ ni Ọlọ́run wá tú síta yìí. Apèyàn lọ́ba, ó wá ń ṣépè fún àwọn nínú àwọn òjòyè ẹ àbáwọn tó ti bá ẹ ṣe tẹ́lẹ̀ pé wọ́n ń ṣe ọ̀tẹ̀, wọ́n ń ṣe gbá, wọ́n ń ṣàwo. Ṣé bí Ọlọ́run ti gbé wọ dépò ọba, ìwọ ò ṣe dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó má jà fúnra ẹ nítorí pé olóògùn. Kò sóògùn àṣegbé o, bẹ́ẹ̀ kò sóògùn àìkú. Kò sí ẹ̀dá tá a dá nílé ayé yìí, gbogbo ala máa padà tọ́kú o. Nítorí náà gbogbo agbára tẹ́ ẹ bá wà, bó jẹ́ president ni ẹ, bó jẹ́ governor ni ẹ, whatever you be, gbogbo ẹni yòówù kó jẹ́ nínú alágbára, rántí pé ó tọ́kú o. Àtẹ̀yìn ọlọ́láàlú, ìwọ ọba Sẹ̀míù Adéògún, ó wá ń ṣe agbára lò ní gbogbo ìta gbangba. Èyí tó ti lò ní kọ̀kọ̀ tọ́lọ́run ò rí ẹ, lọ́lọ́run wá fi san ẹ́ lẹ́san yìí. O rí pé orí bàbá yẹn le. Tó bá ṣe pé ìwọ ni bàbá yẹn, tí bàbá yẹn jọba tí bàbá yẹn wá ṣe ń tó ṣe fún bàbá yẹn, tó wá ṣe é fún ẹ, tí àwọn ọmọ tiẹ̀ wá rí, ṣé kò ní dogun? Ó máa dogun. Ìwọ wá ń ṣe agbára lò, o tún wá fẹ́ lọ ta epo sí ààlà odidi ọ̀gá ọlọ́pàá gbogbo Nàìjíríà, Inspector General bàbá wa Ẹgbẹ́tókun, bàbá tó ṣe dáadáa. Ó lọ́wọ́ Èrìnjà lébọ́n ṣe dáadáa. Ìwọ wá fẹ́ tepo sí Ogun State Governor ọmọ ọba Dàpọ̀ Abíọ́dún, o tún fẹ́ tepo sálà wọn. Ọ̀gá ọlọ́pàá Ogun State, o tún fẹ́ tepo sálà wọn. Oníwọ̀ ọmọ gbogbo wọn. Ìwọ á rán bàbá àárín ọlá, wà á rán lọ sẹ́wọ̀n. Kò sẹ́ni tó máa bí ẹ́, Ọlọ́run máa bí ẹ́. Nítorí Ọlọ́run là ń pè ní kábíyẹ́ òsì, wọ́n máa bí wọ́. Gbogbo ẹ̀yin followers mi, ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi comment, ẹ bá mi like ẹ. Afọlábí TV, YouTube Afọlábí TV, Instagram Afọlábí TV, Facebook Afọlábí TV, TikTok Afọlábí TV. Gbogbo ẹ̀yin followers wa, gbogbo àsìkò tọ́lọ́run bá ti gbé yín dépò ọlá, ẹ ní ṣìwàwù, ẹ ní ṣìyẹ, ẹ ní bọ́ sọ́wọ́ lọ́wọ́, ẹ ní fọwọ́ gbọ́mọ yín sí láti àkọ́bí yín dé ìgbẹ̀yìn láṣẹ Ọlọ́run. Ẹ wo ẹni tá a fi jọba, ẹ wo èpè tó ń ṣẹ́, ẹ wo èpè tó ń ṣẹ́. Lágbára Ọlọ́run, èpè ò ní ṣẹ́ lórí bàbá Àrínọlá, èpè ò ní ṣẹ́ lórí bàbá Àrínọlá. Ogun State Governor ọmọọba Dàpọ̀ Abíọ́dún, ẹ bá wa ṣe ìdájọ́ yìí lódodo. Gbogbo ojú ló ń wò yín, gbogbo Nàìjíríà ló ń wò yín. Bàbá wa Ẹgbẹ́tókun, IGP, Inspector General Police of Nigeria, tó bá ṣe pé ẹ close pẹ̀lú ọba Afọ̀, ìyẹn ọba Sẹ̀míù Adéògún, ṣe rí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, ẹ má jẹ́ kó kó bá yín láyé, ẹ má jẹ́ kó kó bá yín lọ́jọ́ gbèdé àlìkìámọ̀, ẹ má jẹ́ kó ta epo sáàlà yín. Ẹ ṣe ìdájọ́ yẹn bó ti tó àti bó ṣe yẹ. God bless Nigeria.